ẹ̀yin ọmọ bàbá Èkó ṣé bẹ́ẹ̀ sì máa wà fún àyín rẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀dájá tí ó máa bọ́ everybody jẹ́ ṣé bẹ́ẹ̀ sì máa wò yàn rẹ̀ tí ó máa fi ẹ̀sín àti ìdọ̀tí tí ó máa fi ṣayọ̀ ẹ̀sìn ń pè láfa gbogbo ayé ẹ̀dẹ̀ ń sọ pé n tó ń ṣe yẹn nọ́mà káládé ó má jẹ́ èso kálájà kó má jẹ́ èso. Bismillahir Rahmanir Rahim. Ọlọ́run sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé inni harramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu. Ọlọ́run ni mo ṣe àbòsí mo ṣe léèwọ̀ fẹ́mi ara mi mo sì ṣe léèwọ̀ láàrin ara yín náà ẹ má ṣàbòsí ara yín. Lórí ọ̀rọ̀ bàbá mufti àti bàbá Èkó wàwú wàrẹ̀ máa tó papọ̀. So ẹ̀yin bàbá wa ń lọrin àkọ́kọ́ náà èmi wò pé ó jẹ́ kí n sọ sọ̀rọ̀ náà mo ti ń wò tó pé kò kàn wá àti kíní àti kejì kò sí kankan tá a jẹ́ fáǹsì wọn. níbomi anabi sallallahu alayhi wa sallam anabi ni unsur akhaka zaliman aw mazluman ran ọmọ ìyá rẹ tó ṣàbùsí lọ́wọ́ abẹ́yìn tí wọ́n bá ṣàbùsí fún. Àwọn sàbí wa káàtì ẹ̀gbẹ́ni tí wọ́n ṣàbùsí fún báwo láṣẹ wá ran alábòsí lọ́wọ́ anabi náà ni kò di lọ́wọ́ mú kó má lábòsí yẹn ṣe mọ́. ẹ̀yin bàbá wa ń lọ ní ìdákẹ́yìn yìí ó ní ìtumọ̀ mi ẹnìkan ń lẹ òkò mọ́yàn ó ń fọ́ yàn létí ẹni tó wá lẹ òkò mọ́yàn ẹni ẹlẹ́ tó sọ fún pé ó máa mú wọn ra ni o ìyẹn ajẹ́pọ̀wé lágbáwá nìyẹn pé dọ̀rọ́bà ni fàbákà wàsàbákọ̀ ni wàṣítákà ẹni yìí ló mọ́yàn oníké wọ́n jọ sáré ìdíje ó ti gba wájú oní tún pariwo yìí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé bàbá yìí kí lẹ fẹ́ fàyè yín ṣe náà gbogbo ayé ń ṣe tafsir wọ́n ń ṣàwọn yẹn láǹfààní mímọ́ ìwọ́dẹ̀ jókòó pé ó fẹ́ gba tẹnìkan jẹ́ ṣé wọn náà wà lè ga alhasud la yasud gbogbo ẹni tó bá ti gbérù tí bàbá Èkó gbé dání yìí àtúbọ̀tán náà ní ti wò yẹn àwọn ò sọ̀rọ̀ yìí bóyá torí pé ìkankan náà àwọn méjèèjì rárá o ṣò ń tá a jọ gbé dání yàtọ̀ àmúdodo àti ìjọmọ ẹ̀yẹ́sìn tí Islam ti kọ́ wa tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báwo la ṣiṣẹ́ wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma táwọn ikọ̀ méjì nínú mùsùlùmí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá jọ nígbọ́n mi ò tó gbọ́n mi sí omi ò tó ẹ ṣàtúnṣe láàrin wọn tí kan bá wá lé wá yarí kó wọn ò ní gbọ́ òun ó máa ṣe aburú yẹn lọ ni ẹ kọjú ìjà sí kí ọkùnrin yìí gbé fún yín tí ó fi máa ju ẹ̀sìn Ọlọ́run ọba àlekè ọlá lọ tóun fi wá dé aṣẹmọ́lù àmọ́ òun lè máa ya àwọn èèyàn láṣọ ó lè máa tọ́ wọn bọ̀ wọn lára ó lè máa parọ́ mọ́ wọn káwọn èèyàn sì dákẹ́ ẹ̀yin àáfàá wa ń lọ ni kí ló dé kí là ń wò ẹ̀yin gbà tí bàbá ti wá ṣayé láǹfààní yẹn kọ́mọdé máa ba ayé àwọn èèyàn jẹ́ náà bàbá rán aṣọ fáwọn èèyàn aṣọ iyì aṣọ ẹ̀yẹ kọ́mọdé rẹ̀ sí fàyà ká máa wò náà kó máa fi ẹnu gún àwọn èèyàn bí ìgbà téèyàn gún yàn lọ́bẹ kó máa fa àwọn èèyàn láṣọ yá láì ṣe wèrè sùkálẹ̀ máa wò náà Yorùbá gan ní abá ní àwọ wèrè náà kó sìnkú yẹ yóò bá nǹkan jẹ kí ló dé kí lọkùnrin kí ló já mọ́ gẹ́gẹ́ mi fẹ́ mọ́ kó sì ń tó jẹ́ kí mi ń sọ̀rọ̀ mo ti ń wo dírámà yẹn àfa kan ó jẹran ara èèyàn ìwọ mọ ẹnìkan tó jẹran ara èèyàn tí ò léegun ó sì rẹkọmẹ́ndì ẹnìyẹn kó máa darí àfẹ́sà àwọn mùsùlùmí ajẹ́pá alábòsí yẹn ìwọ mọ ẹnìkan tó ní ẹdán lé tí òun mú ìyàwó mọ ẹ̀kan òun náà mẹ́yọ kan ó wá sọ̀dọ́kọ tẹ̀fsíìrì tó yẹ kẹ́ ẹ ti máa tú ìmọ̀ ẹ̀jẹ̀ sí ń fi àbòsí ṣe ayọ̀ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù bínú Ọlọ́run ẹ̀yin kan náà wá jókòó bẹ́ẹ̀ ẹ̀ máa wá ṣe Allahu Akbar àbòsí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ rí kì í ṣe pa wọ́n pọ̀ wọ́n dọ̀kan kí làá fà ìṣe fún yín náà ó sọ pé tó bá bú sàbẹ ó ti ní contrary opinion pẹ̀ lẹ́yìn tá lẹ́yìn gẹ́gẹ́ tẹ́tẹ́ sọ̀rọ̀ ayé authority inú ẹ̀sìn wọ́n máa ń túmọ̀ ká ní we need to know ẹ̀ torí pé òun ò dẹ̀ ti bá yín bú sàbẹ kò bá yín sórí ibú torí ànábìlẹ̀ tó bá ti bú sàbẹ òní òfò ní kò bá yín bú sàbẹ ó sì padà bí ti ń ṣe nítorí òun fẹ́ náà nìyẹn náà Ọlọ́run ní gbogbo ẹni tó bá ti túbá walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun àwọn tí wọn kì í dúró pé àti ṣe nìyẹn bíi ti bàbá Èkó alágídí òfò yìí tí ó mọ̀ sọ fún mi pé òun ti ṣe nìyẹn àwọn ènìyàn sọ̀rọ̀ ká tún kó jẹ mọ́ orí ibu ní jẹ́ bẹ́ẹ̀ ìgbéjìnà sí kí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ó sọ tí ò dáa láti wá sọ pé tí mo sọ yìí ẹ má bínú al-aqilu idha akhta'a yata'assafa tó ní làákà ìbá ṣe mistake ìbò ní làákà yìí tí ìṣàmùkú mẹ́kọ ọlọ́pọlọ dì tó bá ṣàṣìṣe ẹ má bínú ní tí mo sọ yìí ò rí bẹ́ẹ̀ o òdodo rí o amma al-jahil as-sakhif al-gabi al-handaquqi idha akhta'a yatafalsafa àmọ́ kò ní amukú mẹ́kọ
agbójúlógún fi rẹ̀ fóṣìta tóun bá ti ṣe mistake yóò máa wá nǹkan yóò máa wá bí ó ṣe máa farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ wọn ni sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ ń ṣe orí burúkú kùtìbà aleikum siyam òun náà lẹ tú débi pé ẹnìkan jẹran ara èèyàn àbí kùtìbà aleikum siyam òun náà lẹ tú débi pé ẹnìkan lóòṣà kan lé ẹnìkan láwo lé babaláwo kan kí lẹ fẹ́ gbà mbẹ wọn fi ṣe ní ó ṣe jẹ́yìn nìkan ẹ wo maturity àfa àwa dáadáa yìí ẹ wo maturity yẹn yukhatibu ní sẹfíhù bí kulli qubhin ajápọ̀rọ̀ ìmáàmù Ṣáfì yìí gan a rí practical example lára bàbá mufti àwọn onídàárúkọ èèyàn ẹ̀ńtẹ́yìn náà bá lè fíìlì gáàpù yẹn síbẹ̀ àsẹ̀fíhù nínú orin ìmáàmù Ṣáfì yẹn ẹ fíìlì ẹ̀ síbẹ̀ náà àwọn méjèèjì mi ò ní dá lóhùn wa akrahu an akuna lahu mujiba mi ní dá lóhùn àìdá lóhùn mufti yìí ní túnjí ó mọ kíní yẹn dùn ó dẹ̀ rẹ̀ dẹ̀ ṣe rí nìyẹn ò ní tó fẹ́ ọ̀fà yìí mọ́ ọlọ́run ti gbaṣọ yìí yẹn lára ẹ̀ wọ́n tún máa tún ṣe jákujàku kiri ọlọ́run ti gbaṣọ yìí yẹn lára ẹ̀ bàbá èkó ó ti gbà á kókó bẹ́ẹ̀ afáwa mufti sheikh wa Suleiman Farouk oníkìjìpá alimiskin bela nǹkan kò ní ṣe yín ọlọ́run ó tún jẹ́ mọ́ wà dáadáa jù báyìí lọ láti yan àwa kì í ṣe fáànù yín o àmọ́ mùsùlùmí tí kò fábùsì òun làwa ọmọ Ìlọrin tí ò sì fẹ́ ìrẹ́jẹ òun làwa wọ́n ní tẹ̀dẹ̀ máa ń kọ́ kiri yẹn kò make sense anyway wà ló kiri ní sí iná alànà ṣe kọ́ ìlànà ká lẹ́yìn tẹ́yìn ọ́fíìsì ọ̀tún wọn lè fi kó sí lẹ́nu padà nígbà tó ti yájú sọ́ba Ìlọrin ìjọ yẹn náà aṣọ yìí ẹni àpọ́nlé lèèyàn máa tàpọ́nlé fún eléyìí ìṣẹ̀ni àpọ́nlé ìdá ń ta kọ́ńtà kẹrìmà mẹ́lẹ́kítàwù ẹni àpọ́nlé ó mọ iyì àpọ́nlé ipò tẹ́ni yìí wà ọba àlú ló fi síbẹ̀ ipò tẹ́ni yìí wà ó ṣe àti gbà bẹ́ẹ̀ kí wàá ló jẹ́ láti mọ̀ fà láṣọ ya níjọ́ tí o tiẹ̀ náà jọ àdó sí ẹ lápò yìí naftarid wanusalim jadala ok wọ́n jàdó sí ẹ lápò lóòótọ́ níjọ́ tó jàdó sí ẹ lápò yẹn tí gbàgbó ẹ dẹ̀rọ̀ mádùn yẹn ó ṣiṣẹ́ tó fẹ́ kó ṣe àbí òṣe àbí ìjà dé lórí dòwe ó wá ṣe títí ẹni orí tí ẹ rò tazidu safa'atan wa yazidu hilman ìwọ wa agọ ẹ wa ń pọ̀ sí àwọn èèyàn wa ń wù ẹ láwò sunkún òun wo rẹ láwò rẹ́rìn ìjókòó tẹ̀sí ó wá di ìjókòó ọ̀tẹ̀ ó di ibi tẹ̀ tí ń fi òdó yẹn gan ẹ̀yin kan náà ni tó bá bá kìnìún kan ó bá raka ẹ̀yin ò lásìkò ẹ̀yin sùn láì ṣe pọ̀ mọ́ lóorùn ìyá àdánwò tẹ́yìn tú nìyẹn débi tí Ramadan dà lẹ́nu ẹ̀ tí ì rí ìmọ̀ olórí ire kan tú sáyé àwọn èèyàn dẹ̀ ń pè síbẹ̀ wọ́n dẹ̀ ń ṣe Allahu Akbar lórí kìnnì wọ́n fàbọ̀ sí yín inú tó wá tírígà torí mo ti ń wo drama yẹn mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yóò nítumọ̀ sẹ́mọ̀ tí ẹni tó bá ń sọ̀rọ̀ bá ti nítumọ̀ èèyàn ní fọ̀rọ̀ yẹn náà nítumọ̀ ṣóyé so ọ̀rọ̀ kákú wọn bá sọ ní òde ọ̀run ló ti wá so tẹ́nìkan tí ò jámọ̀ kankan bá ń àṣẹfì èyàn ní àrùwọ́ ìbìdọ̀ tẹ́nìyàn bá ń sọ̀rọ̀ èyàn ní ká ọ̀rọ̀ ẹ̀ sí àmọ́ mo ti rí pé kan náà àwọn kèfèrí tí wọ́n máa ń ṣépè fọ́lọ́run fún ànábì wallahi thumma billah inú àwọn tí máa ń ṣépè fọ́lọ́run fún ànábì tí máa ń fa ànábì ṣoríṣiríṣi tọ́lọ́run ọba àlékè ọlọ́ọ̀dẹ àbùkù ànábì wa inú wọn pè lólófò èkó gbogbo àwọn gáìsì ẹ̀kọ́ TikTok wà láwọn máa ń ṣàdúrà fún bàbá èkó wọ́n máa ń ṣàdúrà fún nígbà wọn mọ̀ pé òyòrí àwọn jọ jọra wọn ọlọ́run mọ̀jà ara padà sí ibú ṣàánú wa so ọkùnrin yìí wá comment orúkọ ẹ̀ náà lẹ ti rí yẹn Kúnlé Mazo nínú àwọn aláṣiṣe tí máa ń bú ọlọ́run bú ànábì ni kódà oníjẹta ó sì ṣẹ̀sìn olóhùn fẹ́ dìfẹ́ǹdì àṣìṣe ó yá sọ àǹfààní àwọn òòṣà ṣe kinní kan ó ń takò ànábì kò sí wàhálà fún wa lẹ́rìí ó bọ́ọ̀lẹ̀ fún ẹ̀ mo wá pàdé ẹ̀ níbi platform kan tí mo wà lénìí fún mọ̀bìlà ó sì kọ́ síbẹ̀ pé òun náà lẹ́ka yẹn mú fútí láàárọ̀ ẹ̀rin ènìyàn tí kò lè tó lálẹ́. Àwọn dídá yín ni àwọn dídá yín. Ẹ ṣé wọn sọ ni pé ọjà èèyàn tí ò lè gùn lálẹ́ wọ́n dẹ̀ jẹ́ mú kí Ìlọrin. Níbo nìyẹn wà? Níbo lẹ rí yẹn wà? Ẹ lọ tẹ̀jẹ̀ wọ́n ti dára wọn lóhùn. Question wa ni pé wọ́n ti dára wọn lóhùn. Wọ́n ti dára. Question wa ni pé òrìṣà yẹn náà ni agbára àwọn àǹfààní àwọn òrìṣà pé ó fún yàn lágbára láti lè di mufti ni ó fún yàn lágbára láti lè di mufti. ọ̀rọ̀ yẹn ò lè nà ó wọ́n ní kẹ́sàn kan tó ṣàmúwá fún wọn lè ní wà nínú ọlọ́run bí ẹ léèrè ó sọ fọlọ́run ẹni yóò wá dáhùn ó wá ń wò yín ràn ẹ ṣe rán ajá kì í jáde lẹ́yìn gbogbo yín dìde ẹ ṣáà ń sọpọ́tì àfọ àti yín ṣáà ni ẹ bá débi ìbínú ọlọ́run yẹn náà tó ti já sí ẹ bá débẹ̀. Can you imagine kí kèfèrí ó máa kọ ilé yìí
nígbà tí wọ́n kún sọ̀rọ̀ ò dárúkọ àmọ́ mọ́ tó ń bá wí inú mi bí nìyẹn ní ó pa ẹ̀ dànù àfààní kayfa sabilu ila mardati man ghadiba min ghairi jurmin wala na'rifu lahu sababa ẹ bí léèrè pé kílẹ̀ ní í ṣe fún kò sí imú kan bí nígbà tẹ́ni yìí jáde pé ọ̀rọ̀ tó ń sọ ojú màálù ẹ̀yà fi ìhun sọ bẹ́ẹ̀ mọ́ oríire nìyẹn ar-ruju' ila al-haqqi fadila kéèyàn padà síbi pé òdodo rí oríire ń bẹ́ẹ̀ ẹtúgbọ́n mi tó sọ ó ní that means lẹ́nu tiẹ̀ kíní kan cannot give him wealth he has to chop ẹrin èèyàn tí kò lè gun lálẹ́ ṣètò máa bẹ̀ sí ààrẹ sí yín tó bá tiẹ̀ kọ́kọ́ mú bàbá èkó yẹn ó lọ sọ bí tó ti rí o mọ̀ pé nìkan ṣàwo o mọ̀ pé nìkan jẹrẹ èèyàn o mọ̀ pé nìkan ní àìdán lọ́wọ́ o dẹ̀ tún ṣe fáàrí pé wọ́n ló fi jẹ ìwọ ló rẹkọmẹ́ndì ẹ̀ fóyè ẹ̀sìn ajẹ́pá alábòsí ni ẹ ọlọ́sìn alábòsí ò ní jèrè ẹ wá fẹ́ sọ ìsìn ọlọ́run dín tẹ́fì mọ́ kaskos ó gbogbo ọlọ́run gan sọ fún ànábì náà wa ma aktharu nnasi walau harasta bi mu'minin gbogbo èèyàn ò lè gbà tiẹ̀ gbogbo èèyàn ò lè jólùgbàgbọ́ òdodo kí ni wọ́n fẹ́ kí gbogbo ó fẹ́ kọ́ àwọn èèyàn sòdí pẹ̀lú agídí pẹ̀lú àìníwà pẹ̀lú àìmọ̀kan pẹ̀lú òtó pẹ̀lú sọ nínú yìí ṣé òbó easy sọ́nà tí bàbá tí yín fi kó wọn jọ nìyẹn wa everybody kò wá sẹ́nìkan tó tiẹ̀ wá save lọ́dọ̀ ẹ̀ kò tiẹ̀ wá sẹ́nìkan tó tiẹ̀ wọlé pé ajẹ́ ń tijú ẹni ò lóní tìjú ò lóní báwí ò lálàfisùn tí wọ́n tó bẹ̀rù ọlọ́run tó bẹ̀rù ẹ̀sìn ọlọ́run láti máa bàjẹ́ ló bẹ̀rù ọmọ ẹ̀dẹ́ yẹn kò sí nǹkan kan tó jámọ́ nínú mímọ́ ju kọ́ máa jà yẹn ìdáṣọ lọ ẹ jẹrẹ èèyàn ẹ̀yin náà wá ń bá já inú yín dùn ẹ̀ ń wọ́ àpòsí nìyẹn nítorí ẹ̀ka wá rí act nìyẹn pé nígbà tí mo wá rí kọ́mẹ́ntì aláṣẹ mi náà ó ti tó kárí act kódà ìka tó lọ sọ̀rọ̀ ẹ̀ ń grand mufti ó nìyẹn nínú àwọn ẹlẹ́bọ tí wọ́n máa ṣépè fọlọ́ fún anabi tó máa ń tọwọ́ bọ kùránì wá ń tu kùtù ó nìyẹn ó di grand torí pé wọ́n yẹ̀yẹ́ ni ọ̀dọ̀ wọ́ àbẹ́ èkó idẹ́ ni wọ́n ti mú abájọ tó fi ń ṣàdúrà fún ẹ ṣùgbọ́n inú tí wọ́n dùn pé àwùjọ àwọn mùsùlùmí ń dàrú ìwọ ń fọnù wájú pọ̀ mọ́ tìpàkọ́ at this age la yakbuhu bil fata fi'lu tasabi wa aqbahu minhu shaykhun qad tafatta ọlọ́run àdàgbàyọ ọkọ̀ ọlọ́mọdé ó tọ́ sí wa èyí tó ń ṣe yẹn múra sí fakilu ila sarfi al-layal ẹ fílẹ̀ ẹjọ́ múra sí ẹ fílẹ̀ wá sí bàbá wa Sheikh Adamu over 40 years ago 30 years ago wọ́n sì ń gbọ́ ní Radio Lagos àwọn àwò bóyá wo lẹ́yìn pẹ̀lú tó ṣe bóyá wọn á play bá àṣì bẹ́ẹ̀ nìkan ṣe fẹ́ràn ayé yẹn jàṣe jẹ́ bí Felix Sola ṣe wà nù kòtò gbogbo rádaràda yẹn nígbà tó bá kú tán bóyá yẹn wà jẹ́ sọ́dákọ̀ járíà fún ẹ àbórí burúkú járíà àbí ìyà járíà àbí ìbínú ọlọ́run járíà àwò wa inda Allahi tajtami'ul khusum tẹ́yìn kan ya aládánwò ẹ túmọ̀ fún wa ṣe bẹ́ẹ̀ ìlàfà gbogbo ayé ẹ túmọ̀ yẹn kò sí mà fíkì odo náwù odo sọ́rífù odo musala hadith odo fíkì odo akhlaki odo muru'a odo ẹ kí lálẹ́ fẹ́ fàyè yín ṣe gan tọ́lá ní kẹ́kọ̀ọ́ tẹ̀ tafsiri ni kálájà má jẹ́ ẹ̀sùn náà ẹ wá rí kankan wí ẹ wá dá ọ̀rọ̀ àwọn èèyàn lẹ̀ ó mọ̀ ọmọ ni o ó mọ̀ gbàbí onítàsọ́wò fún yẹn ibẹ̀ náà ló fẹ́ gbà wọlé sílẹ̀ ẹni lára ẹni yára wọn ọmọ wọn rí o àdẹ̀gbà kankan lọ́dọ̀ wọn níta àdẹ̀jọ gbé dání yàtọ̀ onísúnnà làwa onísúfì làwọn àmọ́ àkọ́fùdọ̀rà rẹ̀ tabaníkà wo lẹ́nu gbàtẹ́ni ti sọ pé àwọn òòsàn àwọn táwọn ń sọ tẹ́lẹ̀ yẹn mọ́ nígbà tí wọ́n ń sọ àwa náà àjọ ń kó bò wọ́n ní o ẹ̀kọ́ dàrú o nígbà tí wọ́n jọ ń sọ àjọ ń kó bò wọ́n ní o ẹni wá lóun ò ṣe kínní ìmọ̀ ó túbá ìwà bẹ̀rẹ̀ sí sọ táwọn àfọ onímọ̀ sọ nánú náà kò ń bẹ zawahir kò sí ní tó kàn á pẹ̀lú kọ̀kọ̀ ẹ̀ in tó ń sọ yẹn náà láfi balù ṣé kì í ṣe pé bóyá àrùn àìṣe fáànù wọn rárá o àìṣe o kò jọra wọn rárá àmọ́ pòsí tẹ́ni ń ṣe fún Islam gbogbo èèyàn ní ta ní ya lásọ ta ló sèfù lórí àwọn ẹ̀ hátà àwọn sàhábà nàbì ẹ má jà ṣàbòsí náà ẹ̀yin kó tó wá jáde ẹ tó máa hélè wọ́n bẹ̀rẹ̀ sí lórí kíni gbogbo ilé kí ó là ń rí tẹ̀fsírì tán ṣe kí lòun tú kíní sọ kò sọ kankan náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìkú àdìsí wo ló kà ìtìláfù olówó àmẹ́ adáná sì tún kọ̀rẹ́tẹ̀ òdo òfò yìí náà ní gbéraga òfò ẹni tó bá sì bọ́ lọ́n jù ọlọ́lọ́ ní alikiburi yá wùrì dà yìí mo tó aṣọ ìmọ̀ ọlọ́run ẹni tó bá bá mi fa máa já wọn dànù láṣọ máa yá dànù ẹ̀sìn lẹ́yìn ṣe ẹ̀sìn wallahi ọlọ́run kàn ṣe yín lẹ́yìn tí ò lójútì ni ẹ̀sìn ní lójútì yẹn kẹ́ ẹ lè ṣẹ̀sìn yẹn dáadáa tọ́ba ní ọkẹ́ gbé tẹ̀fsírì o kónkálukú tó kẹ̀sí ṣe bá ń gbọ́ tẹ̀fsírì tí mufti ń ṣe tiwọn àbá àti ẹ̀fọ́ taratara gba tí wọ́n ń sọ o iṣẹ́ gbóhùn tó ń sọ làwọn náà fara mọ́ àmọ́ wallahi alazim aburú tiwọn ó wà lẹ́sàjọkùnrin lọ à ń bèlè wọ́n ṣe dáadáa
tá a bá gbọ́dà kejì náà á jáde o àmọ́ wọ́n ń ṣe dáadáa kí wàá ló dé tẹ̀yìn wá ya pé gbogbo èèyàn lẹ́ẹ̀mọ̀ wá bùjẹ́ wọ́n sọ fún kan náà sára gbà kí lè tó kí n fèsì sí gbogbo àwọn tó bá ń bú ẹ ó ní so make sense kí n máa bu ajá tó bá bù mí jẹ kí n máa bù jẹ ẹ afáàkan ni la tusari' khinziran fil wahal wọ́n máa bá ẹlẹ́dẹ̀jà nù pọ̀tọ̀pọ̀tọ̀ ìwọ wàá dọ̀tí wa yatamatta'u bidhalika wọ́n máa wá gbádùn ẹ̀pẹ́ tó ń láìkì nìyẹn so kí mufti náà wá stoop solo káwọn máa àwọn ṣe rí mufti ọlọ́run ní gbaṣọ yìí lára yín yóò sì bá wa tó tún yín ṣe jù báyìí lọ yóò tún bá wa fẹsẹ̀ yín lórí sunna nabi sallallahu alaihi wasallam tó ládùúgbò àtàwọn bàbá àtànájọ́ ṣe náà ni pé ọlọ́run bá wa paná adẹ́bọ rẹ bíbí àṣẹ ìtaní ńlẹ̀ gbé sunna nabi ga ṣóyé èyí tá à ń sọ ìyá àfi ojú rẹ yín ojú rẹ ọlọ́run láfi wá o torí fẹ̀kàn tẹ́lẹ̀ ẹni yìí wulẹ̀ ti ta ọlọ́run láyà so lọ́dọ̀ mùsùlùmí olóríire tó dá ìsìn mọ̀ wallahi kò gbọdọ̀ rẹ ní sí nǹkan kan ju wa bẹ̀sìn jẹ lọ kí ló dé àwọn kìfìrí tí wàá rí tán ló yẹyẹyẹ rárẹ èèyàn ó pa ó lẹ́dàn lé níbo ló ti rí thumma nabtahil fanaj'al la'natallahi 'ala al-kadhibin gbogbo àtẹ́ni kò bá ti wá gba ìròrí tiẹ̀ tó ń rùn yẹn wà bẹ́ẹ̀ sọ máa yá wọn láṣọ kí ló ṣe ẹ́ ájídẹ̀dẹ̀ kí ló ṣe ẹ́ dẹ́dẹ̀ mìíràn àwọn náà kí ló fẹ́ fi lè ṣe at this age o ti ń súnmọ́ 70 báyìí ọlọ́dẹ fún ẹ ní chance o dẹ̀ ń ṣí lò ṣé bó ṣe fẹ́ máa lò gbèsè ayé rẹ̀ ẹgbẹ́ nǹkan fún bàbá Mufti wákà ilé yìí fún wọn wípé bàbá Mufti ẹ jẹun sókè ọlọ́run ló ṣe yín lólóríire ẹni tí ó bá dùn máa kó forí lálẹ́ oògùn kọ́ iṣẹ́ olúwa ni ká ní Al-Mufti ọlọ́run Allah ló fà yín gòkè ó fà yín gòkè má jẹ́ jábọ́ bàrẹ́ nìkẹ́ni tó fẹ́ fà yín wálẹ̀ sọ wọ́n dọ́kadà kan máa sáré kákan sáré kú dànù kan sáré kú torí ìjókòó tẹ̀fsíìrì ló pépè ìjókòó ọ̀tẹ̀ ló ń ṣe ìjókòó faniláṣọyà ìwọ náà dẹ̀ fẹ́ kọ́ ló ń bú ẹ láṣìírí ìwọ náà dẹ̀ kọ́ ló ń mọ́fọ́ ẹ láṣẹ́ra káwọn tiẹ̀ sọ pé ní í ṣe Naftali àsọpọ̀ ṣe o torí pé ìwé ṣe fíkọ̀ oníròfò ni ẹ ṣé ìwọ tó ń parọ́ mọ́ ànábì ìwọ tó dínà àdìsí ànábì ìwọ tó ń parọ́ mọ́ àwọn sàábé ìwọ tó ń bẹnu àtẹ́lù wọn ìwọ yẹn ló wà nítumọ̀ lọ́dọ̀ wa so Naftali pé ó ṣe ọlọ́run ṣe Gafuru Rahim mọ́ni abba amdele àgbàgbọ́ mẹ́rin ẹ̀ jáde tí wọ́n bá ti gbé ẹ kọ́ gbé wọn náà síbi kan pé bàbá fi àgbà ara wọ́n fi lọ wọ blue again wàá mọ̀ lọ́nà ìmẹ̀ntó náà iṣẹ́ ó gbọ́dọ̀ dákẹ́ ni an-nutqu zaynun was-sukutu salama kí ló dé la taqulu fatubtala qad qulta abtulita afaka Allah ọlọ́mọdé àdára múra sí nítorí nínà ló náà yẹn àwọn ilé kí ẹ wá sọ̀rọ̀ ayé dájá gbogbo gbalẹ̀ ń gbó kí ló dé sẹ́yìn nìkan ni ṣáfi ṣe yín ni ọlọ́run dákun wọ́n dà wá láwọn wọ́n sì wá lọ́nà o ẹ̀yin àbàbá wa lọrin ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ pàkíyèsí ẹ mọ́kùnrin ẹ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ tí ò bá ti gbọ́ ẹ̀yin náà fèsì òun bàlújẹ́ òjẹ́ kó mi ìlú tó lálàáfíà náà ó yájú sọba ẹ wá rò bí yẹn tún lè ní ìmọ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣòye so gbogbo ẹ̀yin aláṣẹ tẹ́ ń gbé kiri owó padà tọ̀pọ̀lọpọ̀ yín ẹ dárúkọ ẹni yẹn kẹ́ ẹ sọ bí tẹ́ ẹ ti rí níbi tó ti jẹ́rìn èèyàn ẹ kéèyàn mọ́ wa ní ìtìjú at that age ẹ wá ní ìtìjú nǹkan kò wá fi yín lẹ́nu ẹ mọ̀ pé lè kéwìn lẹ́ fi lẹ́ ń disgrace iṣẹ́ tí bàbá tiẹ̀ ṣe ni wọ́n bàjẹ́ yẹn nígbà tó yẹ pé ọmọ lè kéwù bàbá tiẹ̀ ní jẹran ara èèyàn ẹ̀dán lè kéwù bàbá tiẹ̀ òní ní ẹ̀dán lé àbí àwọn àdàbí àjẹ Mufti ariwo ṣẹlẹ̀ wọn sórí burúkú kiri wọn dàlúrú kiri wọn mọ bara wọn lórúkọ jẹ ẹ̀yin náà ni ìwọ ìtọ́ gbé sókè yìí ìwọ ló ti ṣubú lulẹ̀ yìí ọlọ́mọdé dẹ̀dẹ̀ wùlé ojú olórí o assalamu alaikum warahmatullahi wabarakatuh.